Àwọn gómìnà fọnmú lórí àdéhùn owó oṣù tó kéré jùlọ. Bí àwọn òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń dúró de kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi àbá lórí owó oṣù tó kéré jùlọ tuntun ránṣẹ́ sí ilé aṣòfin fún ìjíròrò àti ìbuwọ́lù, ẹgbẹ́ àwọn gómìnà ní ṣíṣe àmúṣe owó oṣù tuntun náà ṣeé ṣe kó sọ ọ̀pọ̀ ìpínlẹ̀ sóko gbèsè. Àtẹ̀jáde tí ẹgbẹ́ àwọn gómìnà Nigerian Governors Forum (NGF) gbé jáde ní iye tí àwọn gómìnà ń ná lásìkò yìí lágbára ju kí wọ́n tún mú àlékún bá owó oṣù àwọn òṣìṣẹ́ lọ. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, owó tí àwọn ìpínlẹ̀ Abia, Ekiti, Gombe, Imo, Katsina, Kogi, Ọ̀yọ́, Plateau, Sokoto, Yobe àti Zamfara ń ná ti sọ wọ́n sínú oko gbèsè láti ọdún 2022. Ìpínlẹ̀ 13 ni wọ́n ní yóò wọ gbèsè tí àlékún bá bá iye tí wọ́n fi ń san owó oṣù àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìdá 50. Ẹ ó rántí pé ní Ọjọ́bọ̀ tó kọjá ni àwọn gómìnà ẹkùn gúúsù Nàìjíríà gbé àtẹ̀jáde kan jáde níbi tí wọ́n ti sọ pé ó yẹ kí wọ́n gba àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan láàyè láti jíròrò pẹ̀lú àwọn òṣìṣẹ́ lórí iye tí wọn yóò máa san ní ìpínlẹ̀ kó wa wọn. Àmọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC fèsì padà fún àwọn gómìnà náà pé wọn kò láṣẹ láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú òfin tó de owó oṣù tó kéré jùlọ. Kò ní jù báyìí lọ fún ìròyìn yàjóyàjó ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwà láti ìkànnì Jígí Alára. Ká fi re pàdé o. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.